وإن يكن يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر وأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك وإن تطرد فمن يرحم سواك. gbogbo àwa tí Ọlọ́run ní ká wà níbí lénìí, Ọlọ́run ní ká wà níbí, tí a wà níbi tí à ń ti wá dúpẹ́ fún Ọlọ́run. Torí ìwọ síbí tá a wá síbí lénìí, àwa dúpẹ́ ni. ولو كان يستغني عن شكر ماجدا لعزة مجدي مكاني لما أمر الله العباد بشكره. Ẹ̀yin tí mo kọjú sí, tí bàbá kọjú sí, àlùbáríkà yóò máa pọ̀ sí i. àmín. Ní àmín náà yín kéré bá o. àmín. Torí nǹkan méjì ẹ ṣe àmín dáadáa. àmín. Àkọ́kọ́, gbogbo àdúrà onírìn àjò Ọlọ́run ò ní dá padà. Allahu Akbar. Àlejò yín nínú onírìn àjò ní wá. kẹ́lẹ́bà àjàlùbáríkà onírìn àjò ṣe àmín jákè dáadáa. wala kana yastaguni ani shukri majida li'izzati majdi aw ulu'i makani lama amara Allahu al-ibada bishukrihi. Ọlọ́run pè yín náà lé. وقال اشكروا لي أيها الثقلان وقال اشكروا لي أيها الثقلان. ẹlẹ́ẹ̀kejì tí mo fi ní ká dúpẹ́ dáadáa, tí bàbá mi ní ká dúpẹ́ dáadáa. ọ̀rẹ́ kí n gbà báyìí máa ń gbọ́ tọwọ́ rẹ wá. ولو كان يستغني عن شكر ماجد لعزة مجد أو علو مكاني لما أمر الله العباد بشكره وقال اشكروا لي أيها الثقلان وقال اشكروا لي أيها الثقلان. ìdí kejì tí mo fi ní ká dúpẹ́ dáadáa, tí bàbá mi ní ká dúpẹ́ dáadáa. má wo tèmi. Naam. Wo Ọlọ́run tí ń sọ̀rọ̀ lára mi. Ọlọ́run tí ń sọ̀rọ̀ lára bàbá ní ká wò. má wo tèmi. Naam. bàbá wo tèmi. ọwọ́ ti bàbá. ohun tí èrò wúyẹ ni pé èmi ní ọ̀wà tọrọ fún wa. Naam. èèyàn wọ́n lè má yàtọ̀ sí èèyàn. bẹ́ẹ̀ni. ìsìjáàbà tọ́lọ̀ fún ẹ̀dá ó jura wọn lọ. dákun. bàbá Màrídíyà sẹ́fẹ̀yìn sí màmí dáadáa. bàbá Màrídíyà. abẹ́rẹ́ màmí dáadáa.
wọn bá ṣe prógámù rí àbí. ولو كان يستغني عن الذكر ماجدا. ṣé ẹ wọlé ọlọ́run ti ń mí lára wa. Tí mi lára wa. ṣé Amina jáde dáadáa. Amina yìí kéré. لوي مكاني ẹ̀sìn Amina dáadáa. لعزة مجد bẹ́ẹ̀ ni. أو علو مكاني. adúgbò fún ọlọ́run. Ọlọ́run. ọba tí ó ṣe pé Náà. bó ṣe fẹ́ ní ṣe sọlá. Níṣẹ́ sọlá. bó ṣe wu ọlọ́run ní ṣe sọlá. Allah. لما أمر الله العباد بشكره. mo fẹ́ kẹ́tẹ́ tí gbọ́ mi. ẹlòmíì ò jogún pa lọ́wọ́ ẹni tó bí. Allah. kódà wọ́n rọ́jú tọ́ ni. Ọrọ̀jú tọ́ ni. kò kàwé tí àyókù ń kà. Kò ká. bó ṣe fẹ́ kà á kò sówó tí wọ́n fi tọ́. Kò sówó. قال اشكروا لي أيها الثقلان. ọlọ́run nípìnlẹ̀ rẹ̀ ní ń wò báwọn. Náà. máa lò ó lọ. Máa ló lọ. gbogbo àti arówó tọ́ ní ìpadà tó oúnjẹ lọ́wọ́ rẹ̀ kàn. Allah. وكن شاكرا لله قلبا وقالبا. méjì wọn á ṣe ń bí lónìí. Bẹ́ẹ̀ni. kí n sọ̀rọ̀ kí n ṣàkànṣe àdúrà. gbọ́rọ̀ lọ. tó o bá fẹ́ tó bá débi àdúrà ọ̀lẹ́ máa lọ. Wọlé máa lọ. èmi fọ́ọ̀sì ẹ̀gbẹ́ dákun ṣàdúrà. Bàbá ìfọ́sí èèyàn. kálukú ló máa ti ń lé káàkiri ayé. Bẹ́ẹ̀ni. àkọ́kọ́ níbẹ̀ náà lórí nǹkan kan irọ́ lọ pa. tó o bá wẹ̀ ń gbà tára bá dé ọ tára bá ní ọ̀ràn tí ọ lọ. Ọ̀ràn tí Ọlọ́run. وكن شاكرا لله قلبا وقالبا. èmi ò sì nígbàgbọ́ bíi pé ibi tí ń lọ ni mo ti dé yìí. Allah. jama Jàmá. tá a bá lo fóònù tá a bá rìcháàjì ẹ̀ ṣé ò ní kú ni. Ṣé ò ní kú? àdúrà Àdúrà. lọ́wọ́ fi rìcháàjì ayé rẹ̀. àlàáfà ó lè fún dára láàárọ̀ máa pè bó ṣe wù ọ́ owó lọ náà Owó lọ máa náà. pè máa pè bó ṣe wù ọ́ Pè. máa náà fìrìfìrì má bẹ̀rẹ̀ náà kó fi mí kún. Bẹ́ẹ̀ni. àfún ọlọ́dún márùn-ún wá sàkáàtì mi tó bá ná sí. Allah. àlàáfà lè. tó lè ti ń bá sọ̀rọ̀ lónìí ọlọ́run kẹ́yìn Ọlọ́run kẹ́yìn. àmọ́ ẹ̀wẹ̀ yìí wò Ẹwẹ̀ yìí. ẹlòmíì dẹ́kọ̀ yìí ó sunu mọ́tò kó tó bẹ̀rẹ̀ ayé Bẹ́ẹ̀ni. sọ abẹ́ bíríjì dáadáa ó sáárù Ó sàárù. buy pure water buy asana buy sọ́wọ́rọ́wọ́ Ẹ̀. kọ̀ńdọ́kítọ̀ wíbárò ọmọ ọ̀dọ̀ Ọmọ ọ̀dọ̀. Ṣé tí ò ṣe tán? ọlọ́wọ́ ni mo dé Ọlọ́run ni mo dé. dákun bó ṣe dé òun díjú Díjú. kọ́ wá ronú pé mo ní parí ayé mi sí. Allah. àlàáfà lè. iná limazida máa ṣókiri. àlàáfà lè. iná limazida máa ṣókiri. bẹ́ẹ̀ yóò bá ga sí láyé kò ní wo ibi tó dé ọlọ́run ní màá rántí gbogbo gbà Ọlọ́run ni ó máa rántí. yóò máa ronú pé ṣèbí ti síríkì tó máa bẹ Allah. torí ẹ̀ ti fẹ́ bá sọ̀rọ̀ lónìí òun fẹ́ kẹ́ yọ̀ Allah. owó àwọn amóyàn yọ̀ bí wèrè Bẹ́ẹ̀ni. ohun tó mú ni gbàgbé ànábì owó sí wọ́n máa sọ̀rọ̀ bí ẹni pé kò tiẹ̀ bàjẹ́ fún ọ rí. Bẹ́ẹ̀ni. إذا ما نظرنا في بداية أمرنا. kódà jẹ́ fún ilé ẹ̀bùn kan Bẹ́ẹ̀ni. ẹni bá dá àmúlò yẹ káàárẹ̀ ó balẹ̀ Olóyè káàrí balẹ̀. sọ̀rọ̀ ló sì bí yàrá jẹ lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè hàn Kò lè tẹ́lẹ̀ hàn. náà ayé rẹ̀ ò dáa Bẹ́ẹ̀ni. tí wàhálà bá bọ̀ lówó láàárọ̀ yóò sì rù kó tó dalẹ̀. Kó tó dalẹ̀. إذا ما نظرنا kódà jẹ́ sọ yorùbá kan fún ilé kù Ah. ẹlòmíì bẹ tó bá ṣubú láàrin ọjà ayé ò lè mọ̀ Ó lè mọ̀. tó lè bá kọsẹ̀ ní yàrá gbogbo ayé ní ògbọ́n Gbogbo ayé ni ó gbọ́ nísìnyí. a sì ti ní tí ògbódò bàjẹ́ ẹni bíi kíni Bíi kíni. tó a bá gun mọ́tò ńláńlá tó a bá ti gbé lòdì mọ́ wọn ní bẹ̀rẹ̀ ọmọ àtìyàwó aláàjì mọ́tò yẹn ń Mọ́tò kọ́ ń kọ́. orí ibú rẹ̀ náà fi hàn. Hmm. إذا ما نظرنا
bá ní ilé táyé mọ̀ mọ́. tọ́ ní. Njọ́ tí a bá yí ọkọ rẹ padà bọ̀ tàfẹ́ lómi. Njọ́ wọn mọ̀ pé ayé rẹ ti ń bàjẹ́ bọ̀. Kí ló lò sí ó tà lẹ́yìn ẹ̀mí rẹ tí ó bọ̀. àbí. في بداية أمرنا نرى أن الشكر واجب لربنا Akí Ọlọ́run. نرى أن الشكر Ẹni Allahu Akbar. واجب لربنا Allahu akbar. شكرناك مولانا على ما فرضته Alhaji Al-Aziz. Abdulaziz. Ọláìwọlá Ẹ̀yìndà. إلينا من الخيرات والبركات Mo dúpẹ́ ẹni tí mo kọ́kọ́ pè. Allah. Mo rà pẹ̀rẹ̀ pé ń kírun níwájú ẹ̀. bàbá yíyá إلينا yín. من الخيرات والبركات Bọ́lá ṣe kẹ́yìn tó ẹtún ráàyè tán náà. ẹ̀tún ráyè tọ́lọ́run. Ẹlòmíràn ní ìgbà tí kẹ́dé ló fi ráàyè tán náà mọ́. Ọlọ́run náà fẹ́ kọ́ ráàyè tèmi jẹ́ sọ́dọ̀ lòsì. kọ́ lè máa yìí. Kọ́ni bá máa pè mí dáadáa. Torí bá rò bá ní ẹ̀dáwọn ìrántí Ọlọ́run. شكر Tẹ́ bá ṣe lólówó tí ń fi tẹ̀sùn bá kọ́rùn ká tí ń fa lẹ́mẹ̀wá. Báńkì fẹ́ sin lówó nù. ọlọ́run ti kàn sínú. Ọlọ́run ti sí fáìlì kan. Yóò wá bẹ̀rẹ̀ àwẹ̀ Àlàmísì àti Monday. àti Monday. Kò gbá tẹ́lẹ̀. àbí kí wà lórí omi. شكرناك مولانا على ما فرضته Alhaj Alhaj. Abdul Yakin Awada. àwọn dà. علينا من ẹyin ní. الخيرات والبركات علينا من Alhaji Al-Fatah láṣẹ kí ni láti èrò àwọn ọmọdé bá ṣe kó mọ́lẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ni. علينا من tí wọ́n fi mí sí orí hòtẹ́ẹ̀lì kan lókè báyìí. bẹ́ẹ̀ni. Àwọn à ń bọ̀ títí ọjọ́ ìlọ́gbó kan sọ̀kalẹ̀ fúnra mi ni. علينا من Àwọn àfáà yìí fẹ́ kó mi lẹ́sẹ̀ ẹjọ́ yẹn rẹ̀. الخيرات والبركات Àápè yóò àdúrà bẹ̀rẹ̀, àápè Kùránì, àápè owó ọpẹ́ mọ́lẹ́, àákéré yóò kó bá wa. ọ̀fàlàwà ti wà. Lẹ́yìn aago mẹ́rin, náà. mo lè mi wá sùn lẹ̀ yìí. Mo yá bọ́ọ̀lẹ̀, mo ṣe ya ojú aago bí òrònú. شكرناك مولانا على ما فرضته Alhaj Ibrahim Ibrahim. Sekine Ibradeko Onda. Bàbá dáadáa yìí bàbá ni yà dá yìí ni. nípa rẹ̀. علينا من Mr. Sunday Sunday. Oyewole Oyewole. Alásekine Alati wọn tiẹ̀ fún yìí náà yẹn ṣe Oyewole nìkan ní ọkọ̀ àmọ́ kọ́kọ́ ní iṣẹ́ wọn bẹ́ẹ̀ni. Alásekine Steel àbí kó lọ wí. علينا من الخيرات والبركات ẹ̀yin náà gbọ́dọ̀ kẹ́jọ kó ẹgbẹ́ akẹ́kẹ́ jòkó. ẹ̀ ń dín ẹ̀bọ̀rọ̀ kìíní lójú mo ní sọ́lá méje kí n tó lé ọkú mẹ́wọ̀n. شكرناك مولانا فرضته kámẹ́rà táwọn ìwájú mi tó jòkó yìí tó jòkó yìí. olóyè kó nàró kó máa sakọ bẹ́ẹ̀ni. gbogbo ayé ní wòmí lọ́wọ́ bá. bẹ́ẹ̀ni. علينا من الخيرات والبركات gbogbo ayé bẹ́ẹ̀ni. ní wòmí lọ́wọ́ bá. علينا من kí ṣe Nàìjíríà gbogbo ayé. الخيرات والبركات ẹ padà mọ̀ láìpẹ́ yìí ẹni tí àyè bá sì yóò ọmọ kí ilé ẹ̀pẹ́ yìí nísìn. bẹ́ẹ̀ni. حمدنا torí mo sì wà lọ́wọ́ mi ìgbà tí bàrà bà ná èèyàn 300,000 ti gbọdọ̀ wù mí. wọ́n ti gbọ́rọ̀ wo bàbá. الحمد kí ló wí jù bẹ́ẹ̀ lọ ọ̀kàrẹ̀. لله واجب ẹ wá táàgì ẹ mọ̀ ìwúgbà tó bá dàárọ̀ la á ti kọjá mílíọ̀nù. bẹ́ẹ̀ni. إن الشر يا رحمن في الخطوات èmi kọ́ Ọlọ́run ló sọ mí dẹni àgbáyé. إن الشر يا ọ̀kàrẹ̀. رحمن في الخطوات alákàlẹ̀ bàtà igbó òwú igbó òwú dà. àwọn dà. ẹ̀yin ni ẹ̀yin ní. òun lè wọ́n wá lù yìí. bẹ́ẹ̀ni.
bàbá yín kan bẹ ńgbà kan ní sáde wúti mẹ́ta bàbá chairman Igbó Òwu mo dé sílé wọn rí tàbá kó làwọn yàtọ̀ lọ sí Tapa Street báyìí àbí ìgbà ni ilé pẹ̀tẹ́sì báyìí ẹ jókòó bàbá. hamidina li anna alhamda lillahi wajibo. Mr. Samuel bàbá àdínà fire market orílẹ̀ Gàmú bàbá àdínì Samuel ìkọ́nà láti máa rí ìwé rẹ̀ tó kúrò rẹ̀. iná ṣàròyà rahmanu fil khutuwati iná ṣàròyà fil khutuwati. Mr. Segun Glory. fakarnaka. Mr. Rufus. maulana. Mr. Bisi. Be best. alama fatawo. wọ́n tó jẹ́ máa ká akọ yín. wọ́n fẹ́ kẹ́ni tó pè é jọ sẹ̀. Allahu akbar. kò mà ká wá sí. kò pè á léèyàn. bọ́ọ̀ lórí ọmọ mi. shakarinaka maulana. alama fatawo. Bọ́lá ìfìrì. Mr. Murtala. Alhaji Nurudeen Alowole. Alhaji Murtala Olúwo. Alhaji Mr. Kẹ́hìndé chairman. Ojú kìíní. Ojú kòtò. tó. ilayna minal. Alhaji Wala Samad. Alhaji ké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 . ilayna minal. Alhaji Mr. Moses Ọlájídé. Alhaji wa Abdulrasheed manager. Alhaji Abdullahi Ọlámilékan Oscar. Mr. Shola Glory. Mr. Ademola Glory. Alhaji Saheed. Ske. To. Honda. Skebe ma bọ̀ ní. Shakarinaka maulana alama faditawo. Bàbá Saheed Skebe. Sákùn fẹ́ tọrọ kìnní kan lọ rẹ̀. Ọmọ mi iná Saheed ní jẹ́. Sọ́kùn máa jẹ́ Skebe. Kò jẹ́ fún Skebe. Shakarinaka maulana. Báyìí ya kiri tọ̀fà. Skebe ọ̀fà. alama faditawo. Alhaji Murtala. Alhaji Mashood. Bibi ire. ilayna minal. Ayọ̀ wá sí. Aisol ọ̀dà. Kò tí ì dé. Alhaji Jamiu Murtala. Pipe àbí kígbe. Asakọ̀ bákan. Mr. Jacob Matthew. Ọládélé. Alhaji SS. Alhaji Jima. Mọti Jimson. Alhaji Suleiman Oje. Alhaji Abdulgani Ẹja. Alhaji Murtala Ẹja. Alhaji Taofik Mosekirika. MOPO. Bó la pè yín o. Mopo. Sẹ̀gbọ́n yẹ ká béèrè ọkọ̀. Láti máa pè é. Shakarinaka maulana. Bàbá wa al-Imam. بولوي إلينا من الخيرات والبركات. هو صالح يوسف. إلينا من هو عبد الفتاح يوسف. أستاذ عبد الغني. ونماسا. أستاذ لقمان سليمان. شكرناك مفري باي مولانا على ما فضلته. Adiwa Kọ́sìm. Ẹ̀gbọ́n Adébímpé. Àbáyọ̀mí ẹ̀jọ̀kọ́. Ilayna minal. Kí ló ní wá ṣe tẹ́ ẹ mọ̀? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tó bá ju ẹnu ẹnìkan lọ. A máa yá ẹnu kún wọn bá dúpẹ́ ni. Ẹ á rí pé tí oore bá ju oore lọ bàbá. Àwa kó yẹn lẹ́yìn pé ẹ wá lọ bá mi dúpẹ́. Oore ń ju ẹni tá a ṣe fún lọ́nu. Haji Kọ́sìm. Ẹ̀gbọ́. Haji Kọ́sìm. KNL. Oore tọ́lá ń ṣe fún yín ẹ má bínú o. Tọ́lá ń bá ní kẹ́ tọrọ ni tá a sì pọ̀. Àwọn tí ó challenge yín pọ̀ tí wọ́n ní jẹ́ débẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n lẹ́yìn kó kàn. Bẹ́ẹ̀ni.
ọlọ́mọ àmà ṣe ni pé ẹ fẹ́ ẹ kọ̀ ẹ tó wù mí kí n gbé fún nù. ọlọ́mọ alẹ́ yìí ló kàn. láàrin yìí èló wọn talẹ̀ bí. èló ni. tẹ bá sọ sí yẹn létí ó kú yóò yájú. pé yé. yóò ní ẹ sọ lẹ́ẹ̀kan sí i. ẹ dẹ́kun. ẹ jẹ́ àyè yìí ẹ̀ tí ì dẹ́kun. dẹ́kun jẹ́ olójú mi. abẹ́yẹ fọ́tò. شكرناك مولانا على ما فعلته. ẹ jọ̀ọ́ ẹ ọdún náà ti ń kọjá ń bì. ṣé ẹ ṣe ẹ̀rọ nípa ilẹ̀ ẹ̀rà bì. ṣe rò ó. tó ẹ bá dá ẹnu títí ìjẹ́rọ̀ tó ní ìwọ ló máa ra bí èmi ẹ̀jẹ̀ máa jẹ́ jẹ́jẹ́ kí n máa lo oko tí mo ti wá. mọ̀rú tí ra lé ládùúgbò yìí ni. mọ̀rú wọn ni. ẹ lọ́kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi. díẹ̀ Oscar. mo ti pè ọkọ tó dé. إلينا من الخيرات والبركات. ẹ̀yin ni ẹ dá mi lóhùn sẹ́. ẹ dá bàbá lóhùn. lọ́dọ̀ tí ń kọjá ń bì ṣé ẹ tiẹ̀ lè wẹ̀gbẹ́ bí pé èmi nì í rà o. lọ́ba lẹ́yìn lẹ́yìn níbi iṣẹ́ gbà. 20 years sẹ́yìn. 30 years sẹ́yìn. tí a bá mú iwájú kí wàá nálẹ̀ ẹ lè fẹ́ pa mí. bẹ́ẹ̀ni. pọ̀lọ́ ti di promotion tẹ́ fi rówó ra bí. ẹ lọ́kẹ́ farabalẹ̀ ẹ tiẹ̀ dá mi lóhùn nígbà tẹ́ ń bọ̀ láti ilé wa náà èló lẹ kó wọ̀lú Èkó. mo rò pé àti mo wá bá lẹ́yìn owó gbọ́ wá sí ni. àyẹ̀wò wọn sì ń débi. èló lẹ kó wọ̀lú Èkó ẹ bá mi bàbá tó ní bí lónìí. bàbá kíyan. ولو كان يستغني ẹ bá bọ̀ ní àyè. عن الشكر ماجدا. ẹ bá ń wá àyè fọkùnrin tó wọlé o. لعزة مجدي علو مكاني. ẹ gbọ́. ṣẹlẹ̀ tó wọlé tí ń kírun. wọlé tí bàbá ń kírun. ìmáàmù Ọ̀fà nù. ìmáàmù Ọ̀fà lẹ́rí o. kọ́sá máa di bàbá iná fílà lójú. لو كان يستغني عن الشكر ماجدا. ẹ má yóò bá ẹ̀rọ ní sọ́fò. لعزة مجدي yóò má jàre. علو مكاني. ẹ tí ì dá mi lóhùn o. àníṣe ogún ọdún sẹ́yìn. gbogbo tí ẹ máa kọ́ nǹkan sádùúgbò yìí ṣé ẹ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn. tábà bí ẹ̀mí tó ti lọ bí ìkẹ́ tó débì àwọn ẹ̀mí tó ṣàgbáyé ni. àṣẹ wọn fi kalẹ̀ torí ọmọ tálíkà tí ó padà rà ní. لعزة مجدي. wọ́n tọ́jú ẹ̀ fún yín. orí mi sì mo lọ wí. علو مكاني. tẹ bá lè fi mí lára balẹ̀ ẹ gbọ́n kan lónìí tí mi yóò sì lè. لعزة مجدي. torí ọ̀rẹ́ wa àwọn ní ẹ pè mí ní bàbá ọ̀rẹ́ lè máa pè wọ́n. ìwọ tó bá ga ọ̀rẹ́ rẹ̀ kọ́ ga gbogbo ẹ̀ lọ́rùn kọ́ ga jùlọ ọ̀ wà lẹ́ka ìní. علو مكاني. lọ́wọ́ táwọn pè lọ́rẹ̀ẹ́ wọ́n ní kí ẹ lọ ń juwọ́ sí ẹ báyìí tọ́lọ́mọ tí ó padà fún ọ lówó kẹ́rin náà tó ń juwọ́ sí. ومن حدثته نفسه بتكبر. bẹ́ẹ̀ni ìmọ̀mọ́ ọ̀fàrà náà pè mí lóòótọ́ Muyideen of the world. تجده صغيرا. ọ̀lẹ́ mọ́mọ́ gbàtí màá parí ní ìsẹ̀mí ìlú yí padà. تجده صغيرا في عيون العقلة. ẹ wá ń kọjá mi ṣé olùkọ́ gbogbo yín ń kọjá mi ndọ́tẹ́ lómi ń tẹ̀lé ọkọ̀ nù yín ndọ́tẹ́ bẹ́ẹ̀rẹ̀ tí òṣòwò tí kọ̀ǹdọ́ ń lé yín ká. kò sẹ́ni tó gbé korí tí ò le omi líle náà fi dẹ́kù bọ́ọ̀ ni wọ́n kọ́
bọ́ọ̀ tuntun wọ́n gbé ọgbó náà. bẹ́ẹ̀ni. torí wọ́n yàn jẹ wọ́n yàn sọnù. wọ́n yàn jẹ o. wọ́n náà ya yáwèrè lò. lọ́ba pin jù. tajidi sagira fi uyunil aqillati. kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀ ṣe bá lẹ́ padà wá ara bí ẹ wà ronú pé mílíọ̀nù mélòó ni ní tìbí kú òlékòó. tìbí kú òlékòó. wa man hadathati nafsuhu bitakabburin tajiduhu sagiran fi uyunil aqillati. ọpẹ́ àkọ́kọ́. ọpẹ́ àkọ́kọ́. ẹ̀wọ́ kó empty handed. bẹ́ẹ̀ni láì ní ń pa. ẹ jẹ́ wọn mọ̀ gbọ́n tí ń sọ. tẹ́ ẹ̀ fọwọ́ rárá lásán. bẹ́ẹ̀ni. kódà bóyá kàn sanwó yí pé máa lè kó. máa lè kó. tó pọ́nà bá lọ rí ṣe ó kù sówó àtọ̀ náà. bẹ́ẹ̀ni. because gbogbo ẹ̀dá tó bá rí ṣe mi jẹ́ ti bí kò ní sáré wéko. kò ní sáré wéko. tajiduhu sagiran. mo tó lé ní kọ̀ọ̀kan yín dé kó kò dẹrùn. kò dẹrùn. yàtọ̀ sẹ́yìn jẹ́ bí síbí. bẹ́ẹ̀ni. mo tó sì lé òbí ẹnì kọ̀ọ̀kan débi ilẹ̀ kò rẹ́rìn. kò rẹ́rìn. fi uyunil aqillati. ṣé ẹ rí sákò kalẹ̀ kó kalẹ̀. má lọ mọ́ bàbá ọ̀rọ̀ gbogbo ara mi ti ń sọ̀rọ̀ báyìí. dákun ọ̀ ní sòfò. tajiduhu sagiran fi uyunil aqillati. mọ wá sí ọdún mọ. má wàá mọ. wọ́n tún mọ sọ àṣẹgbọdọ̀ sẹ lórí ẹ̀. bẹ́ẹ̀ni dákun. mani hadathati o. iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń ṣe. dákun. bọ́ọ̀sì lọ́tọ̀ ń bọ̀ ọtí gómìnà dábẹ́rẹ́ lórí wa. bẹ́ẹ̀ni. nafsuhu bitakabburin. ẹ dákun ẹ wá dẹ́kọ̀. náà. adìkọ́sì ẹ mà bá àkàndẹ̀ yìí. bẹ́ẹ̀ni. wọ́n sì ń já agbádìí sí. bẹ́ẹ̀ni. wọ́n ń já àgbà. wọ́n náà tiẹ̀ bá lẹ̀ tí ẹ gbà yín wọlé pé máa bọ̀ ọmọ wa máa bọ̀ dòní kò promote. bẹ́ẹ̀ni kò pàrọ̀ sẹ́dòní. tajiduhu sagiran. ẹ gbọ́ mi yé. bẹ́ẹ̀ni. níjọ́ tí ẹ délẹ̀ tí ẹ bí abẹ délẹ̀ ó ní yẹn tí ẹ jẹ wọ̀lúgbà kan náà mọ́ni lórí routine ìnáwó sí. lórí ìnáwó sí. ẹ̀yin kọ́ àkọọ́lẹ̀ ló gbè yín. àkọọ́lẹ̀ ló gbè yín. kómi sẹ́tẹ̀lẹ̀ wo mọ́ tó ìdá fún yín ẹlòmíín náà ṣerú ẹ wọ́n náà ni wọ́n á mú láti lé ní. bẹ́ẹ̀ni wọ́n lè yọ ọsẹ tó. gbé máa bọ̀ ọtí ya wòlé sẹ́kọ̀ọ́. yọ ọsẹ tó. tajiduhu sagiran. mo ń fẹ́ yí sọ fọ́nà pé adúpẹ́. fi uyunil aqillati. láti lóru dín ọlọ́tọ̀ àbí. ọlọ́tọ̀. abẹ́nikẹ́ni mo kí ọ bẹ́ẹ̀. bàbá kí ọ. ẹ̀gbọ́n sabora àbí. wọ́n máa pè márùn-márùn wọ́n máa sọ̀rọ̀ lọ. ila ma nazarna. mr ayemi ọkọ. fi Dáúdà ìsádà ayélujára. bidayati amrina. mr Tọ́pẹ́ Adéṣògo mo ti kọ márùn. narana shukra. mo tún sọ̀rọ̀ 10 minutes mo tún kọ márùn mi. ajibun li rabbina. ẹ jẹ́ pé jì mí lónìí. ẹ jẹ́ flashback. ẹ bẹ́ẹ̀ ṣe ń lò ó bọ̀. ẹ bẹ́ẹ̀ ṣe ń lò ó bọ̀. ẹ mi tẹ́ wá lóde sọ́tọ́kẹ́ dúpẹ́ àbí òye. ọpẹ́ yẹyìn. kò mọ̀ dá mi lóhùn. ọpẹ́ yẹyìn. mo mọ tí ò jẹ́ ọ dáhùn ọ̀nà apọ̀ ọkọ̀ wá bì. bẹ́ẹ̀ni. ọ̀rùkọ́ ayèrè ò dáa. wo tọ́lọ̀ fún ọ tí ò fẹ́ni tó ní mọ́tò míì náà. àbí. ìwọ náà gbé mọ́tò wá àmọ́ fún ìyàwó tó respect yẹ ẹlòmíì lọ́kọ̀ níbi òní ń dáná fún ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ni. ọlọ́run ti mọra wọn ni. ìwọ tó sì lówó ogún àjọbọ ọ̀fẹ́ mi tó nílá akáyè tó lápọnlé la. bẹ́ẹ̀ni. kọjú sí mi dáadáa kọ́ gbọ́. ẹ̀sìn ìpẹ́ nìkan ló lówó ìyàwó ló sì ń bo ní ìfọ́tí ní yàrá. bẹ́ẹ̀ni. ila ma nazarna. kọjú sí mi bí ìwọ náà lówó lè jẹ́ dúpẹ́ ọ̀rí pọ̀ gbọ́n. ọ̀gbọ́n. olówó mi gba abẹ́rẹ́ wákàtí. bẹ́ẹ̀ni. kí ni wọ́n ṣe fọ́nà tí òyìnbó ààrẹ kàn. ọ̀làlàáfíà ẹlòmíì tí o bá lóògùn kò ní sùn. àbí. ọ̀ ń sùn bọ́ ṣe fẹ́. kódà lọ́wọ́ mi ń bẹ níbi owó ní fi ń tọ̀. bẹ́ẹ̀ni. wọ́n tún máa sìn tí náà fún ọtí ìsanwó rẹ o. bẹ́ẹ̀ni. torí wọn bá sọ káwọn alábẹ́ kò ní tọ̀tọ̀. ìwọ fẹ́ẹ̀ lè fìtọ̀ wọlé bí nọ́ọ̀sù lè po lọ́mọ tó yà á bí ẹni tí ẹ sàṣì. sọ́fà láfíà alẹ́ kọ́ gbowó. ẹlòmíì lówó rẹ gẹ́gẹ́ kò rọ́mọ pè ránṣẹ́. kò rọ́mọ pè ránṣẹ́. ìwọ sì lọ lọ́sì ni ọ̀ bí mọ́jọ bí ìdò. bẹ́ẹ̀ni. ọlọ́run sọ bá a pa ìtọ́sàyẹ̀ nínú wọn tí ó kẹ́ ọ. àbí tó bá lọ́mọ kan bẹ́ẹ̀ gbogbo wọn ti rọ́dé. àbí má ronú tẹnì kan mẹ́ para rẹ ronú tọ́lọ̀ fún ọ tí ò fẹ́ lómi. ila ma nazarna. ẹni tí ò ní dúpẹ́ ń bì
ẹ tọ́lọ̀ bá ṣe ń pa fún tọ́lọ̀ bá ṣe kankan fún ọ àbí méjì dúpẹ́ yá kìkì gbọ́ dáadáa. alhamdulillah fi bidayati amrina. ṣé mi kún ọ̀rọ̀ ajíjẹ tí ẹ mú mi wá síbi ilẹ̀ ẹ̀ka tó wà níbí pẹ̀lú omi lójú ni wọ́n ní ìmọ̀ ǹjọ́ tí ń dé Èkó ń dé bí ọmọdúnrún lẹ́yìn tó jòkó yìí. bẹ́ẹ̀ni. kò wá dúpẹ́ ọmọ tó fi dúpẹ́ àbíkọ́ ti kàràǹbà ní sọ́lọ̀. bẹ́ẹ̀ni. dúpẹ́ sára tálíkà tí ò tú ọ ronújọ́ tí ayé ń bọ̀ wọn náà tó níláárí tó ń sun lé ọ̀rẹ́ ká bí ẹ má tẹ́ ń lé ọ ká ṣòkòtò ọ̀tọ̀ bùbá ọ̀tọ̀ fìlà ọ̀tọ̀ tó ń jọ ìrẹ́ papọ̀. àbí táǹkù ọ̀rọ̀gà. tẹ́ kú ọ ní rógà táwọn ọ̀rẹ́ wá bẹ́ẹ̀lì ẹ ìgbọ́dọ̀ wá ń ṣe yànga wò títí ẹ ti bàjẹ́ rí kó tó dáa. ṣé mo lè sọ̀rọ̀. ìlànà nazaruna. Ájì Kọ́sìm. n tọ́lọ̀ ń fẹ́ lẹ́sẹ̀ lónìí. lẹ́sẹ̀ yìí. ẹ̀kọ́ tó síbi òjàmá. nǹkan bẹ́ẹ̀ ni táyà ń ṣe ẹ̀ ń ṣe lọ́hùn. ẹ̀ fẹ́ sírù ní ńlá báyìí ẹ̀ wà ẹ̀ fún mi náà fà méjì péré. Ọlọ́run mo sọ oore tó hàn fún ọ. ọ wá dúpẹ́ tó hàn bá mú nǹkan mi. ọ̀fẹ́ dúpẹ́ pamọ́. yóò gbà padà bánu. gbà padà. torí kí ni torí owó tó bàlá náà fà tọkàn sí láìsí náà yóò jẹ sótó owó tó fi kọ́lé ọ̀rí pọ̀ gbọ́n ìwọ́n tó kọ́lé 500 million ọ̀wá lè mú 5 million kọ́ fi dúpẹ́ tó ìwé yóò jẹ tí wọ́n mú jàmbá bọ́ọ̀ bá yọ tọ́lọ́ ń kú yóò yọ fúnra rẹ̀. nàró anna shukra. bẹ́ẹ̀ lẹ́yìn olówó tẹ̀ ń bímọ ẹni wọn bá yẹ sọ ọkọ sí létí gbàjẹ́ ìdágo mẹ́jọ ẹ̀ ti túká sẹ́sùn náà lẹ́sẹ̀ o sẹ́fẹ́ kọ́mọ yóò gbáyé kẹ́jẹ́bú ẹ̀ ń kọ́ ma bí olùsì Ọlọ́run ti dẹ́ ó ti jẹ̀bi rẹ̀ kọ́mọdé kò jẹ́ orí bí ni tọ́ ọ̀nà lórí 50 million kọ́ tó rí ọba ọmọ yìí ọmọ. ìlú náà fi dúpẹ́ ọmọ pẹ́ wá tó pa màálù mẹ́ta ọ̀tá rẹ̀ ó jẹ ọ̀rẹ́ rẹ̀ ó jẹ ọmọ sì láàrú baríkà ẹ̀ wá ń kó ọmọ bí olùsì ẹ̀ wá lọ ra obì àtọ́rógbó ní sábó ẹ̀ wá ra tọ́mùtọ́mù ẹ̀ wá kó sí sẹ́bà náà ṣe kó wọ ọ̀rẹ́pọ̀ ọ̀pọ̀. ló ń fún àfáàn 30 minutes. ta ni wúkọ́ tẹni kó máa jẹ góró. idha ma nazarna. ẹ tún ní kí ni kẹta. ẹ dá mi lóhùn ẹ dá dáadáa mọ́. bọ́lá ń bá ní ọdún iléeṣẹ́ kọ́. dúpẹ́jákè dáadáa bíi ibi tá a wà yìí. gbogbo yẹn náà kí ó dọ̀gá tí ó fi lọ bọ́lọ̀. alamatu shukri mari i'lanu hamdihi. Mr. Shola plate. Mr. Sunday ají sekinde Ajimatoki tani jẹ báyìí tani jẹ Muyideen kọsọba kini Muyideen ma jáde bọ kí n rí ọ. tani bàbá mi jókòó. alamatu mo lè pa àwọn nìkan lọ́wọ́ dáadáa wáyé. shukri mari. Muyideen ló kọ tèmi. i'lanu hamdihi. ma wá kí mi lọ́fà mo fún wa ní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́. bàbá fún yín ọ̀fẹ́. wa man katama ma'rufa minhum fama Alhaji Saheed Shittoff Alhaji bàbá Fawaz Adébímpé mo tún ti ka márùn mi. alamatu shukri mari. wọ́n lè tí o bá dúpẹ́ jàmá. i'lanu hamdihi. bàbá kí ló kọ yín. bàbá ẹ wá ní Nàìjíríà náà lẹ́wà láyé wájú yóò lẹ́yìn báyìí kò sí ló kọ tí ń jẹ àdìmọ tààrẹ Ọlọ́run kí àwọn èèyàn bí ẹ ṣe ń bọ̀ lára àti ń bì lẹ́sẹ̀ wá àtiwájú àtẹ̀yìn ó ṣe déédéé. kò síyàn ní Nàìjíríà. ẹ ní gbẹ nílẹ̀ pé owó nù ẹ fọkàn balẹ̀. Ibu owó ó pàdé ní ibu ọ̀rọ̀ àjọba ń nà fúnra wa lónìí. alamatu shukri mari i'lanu hamdihi. ó kà mí lábẹ́ ti Yorùbá nẹ́bí. wa man katama ẹ bá mi ò gbọ́dọ̀ sókè dáadáa. faminhum fama shakara. Haji Lukman tí wàá sọ mílíọ̀nù lọ́pẹ́ abẹ́ ọpẹ́ ni tí wàá ṣe wáàsí fún yín ń wá fàdúrà parí ẹ̀. man katama fama shakara. jẹ́mọ́ ẹ̀ ní náà ẹ bá wulẹ̀ sẹ́sọ́. ẹ má sẹ́sọ́. ẹ jẹ́ nsọ́sọ́ Ọlọ́run fún yín. ṣé ẹ fẹ́ gbà bẹ́ẹ̀ fẹ́ gbọ́
Abẹ́gbọ́. Ó ní àṣùkìrù lillahi. Allah. Bàbá ṣe ń gbọ́. À ń gbọ́. Àsọ̀nà ń kọ́ bá a ṣe ga àwa náà tẹ̀lé. Àwa là tẹ̀lé. Bàbá ìmáàmù ṣé mo lè sọ? Bàbá lè sọ. Jọ̀wọ́ dákun fẹ́ kọ́ gbọ́. Náà. Ó ní kéèyàn dúpẹ́ fọ́lọ́run lórí oore. Lórí oore. Bẹ́ẹ̀ ni ṣe máa dùn. Bẹ́ẹ̀ni. Mo dùn lálẹ́ àná. Bẹ́ẹ̀ni. Ẹ tó wà mí lórí street máa ń dúpẹ́. Yóò ní sẹ́dẹ̀ iṣẹ́ àfáàsì ni àyíbo ló ti lówó. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń ná tààrà torí kí ni tí ò bá fún mi kí ni ṣe. Àbí. Ọlọ́wọ́lọ́ ọ̀wá ń pàkà mọ̀ sọ wá gbọ́n bí kó mọ̀ lọ ni. Àbí. Ọlọ́wọ́ náà tí ó gbàgbà tí ó bá gbà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kọ́ lọ rajà tó wà ní jèrè gbẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ashukru lillahi kanzun la nafada lahu. Ma yalzami shukra lam yaksibu bihi nadama. Ashukru lillahi. Adébíyẹ. Kanzun la nafada lahu. Ẹlọ́kẹ̀ òwe mẹ́rin ti wà lápá bí. Náà. Wọ́n kéèyàn máa dúpẹ́ fọ́lọ́run. Kó máa dúpẹ́. Yazidu fi ni'mati. Allah. Ibi tó sọ ti jáde nù. Bẹ́ẹ̀ni. O sọ tó o fẹ́ sẹ́ tó o fẹ́ sí èrè. Sèlúkọ́ ti ní nǹkan kó má tàn wá ni. Àbí. Tó o bá fẹ́ kí nǹkan rẹ̀ ó tán. Tó o fẹ́ kó tán. Sáà máa dúpẹ́ fọ́lọ́run. Máa dúpẹ́ fọ́lọ́run. Ẹ gbọ́ Yazidu fi ni'mati. Ẹ wá jẹ́ ṣàlàyé fún yín o. Náà. Ọpẹ́ mẹ́ta ní bẹ. Mẹ́ta níbẹ̀. Jẹ́mọ́ ẹni kí lọ pé àkọ́kọ́. Ọpẹ́ àkọ́kọ́. Òun wọ̀ dá mi ló. Náà. Èmi yín ń jàjọ. Rárá. Òun tí ì débi tó àti nílé sọ̀rọ̀. Ẹni kí lọ pé àkọ́kọ́. Ọpẹ́ àkọ́kọ́. Kọ́ dúpẹ́ pẹ̀lú owó. Allah. Tọ́ ọ fẹ́ dúpẹ́. Náà. Ọpẹ́ tọ́lọ́run ni Ọlọ́run ọ̀sẹ̀. Ọ̀sẹ̀un. Èyí ló rọrùn jù. Bẹ́ẹ̀ni. Ǹjọ́ lè múnú tọ́lọ̀ fún ọ kọ́ fi dúpẹ́ sáré ẹni tí ò tó ọ. Tí ò tó ọ. Tẹ̀lé mi sẹ́. Náà. Gbogbo ilé sìn. Bẹ́ẹ̀ tí wọ́n sọ mọ́ mi máa ń bèè. Tábà tú owó yín lẹ̀ yóò kọjá bí sọ́fà. Bẹ́ẹ̀ni. Ramadan wá dé. Àwọn mélòó lọ sínú fún. Lọ sínú fún. Ẹ bá ra kó ráìsì 100 mo fẹ́ pín. Mo fẹ́ pín. Ọ̀rọ̀ kó ti pọ̀ jù. Èyí bàbá fóònù yín dákun dàbí làkún díẹ̀. Ẹ bá yín lọlẹ̀ kálíbà gbádùn ara wa. Ashukru lillahi kanzun la nafada lahu. Sọ fún mi bàbá. Ǹjẹ́ o lè dúpẹ́ pẹ̀lú tọ́lọ̀ fún ọ? Táyé mọ̀ ọ́ mọ̀ pé owó ní ní ǹjẹ́ lómi là látara rẹ̀. Sólà látara rẹ̀. Bó ni wọ́n ti là. Bó lọ ti là. Ta ló wà bí tí o sáàbù lábẹ́ èèyàn rí? Ṣèbá kan náà mí sí ọlá. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ tí a lọ ti lówó. Lọ́dọ̀ tó ti ń ra ọjà àwìn. Wọ́n mọ̀ kó lóòsì ní ọ. Wọ́n mọ̀ kó lóòsì ní ọ. Allah. Ẹ wà ní alihamudulilayi. Ọlọ́run ti gbọ́ yín. Rárá. N tó fún ọ fi dúpẹ́. Ọlọ́run ti gbọ́ yín. Tálíkà náà ń sọ. Tiẹ̀ kọ́. Ọ̀wá ń dọ́gbọ́n sọ́lọ̀. Fìyún lẹ̀ fún tálíkà. Ẹ kọjú sí mi. Náà. Táwọn dúpẹ́ sára ẹgbẹ́ wa. Náà. Èèyàn bíi wa. Bíi wa. Ká dúpẹ́ fìlúwàtì. Lásìkò tí nǹkan wúlò ni ọ fún ẹni tó fún. Ó ní ọ fún. Ọ̀ọ́bùn yẹn lọ́kọ̀. Lọ́kọ̀. Àgbà tó wá di kọ́kadà wa gbà. Wọ́n ní bọ̀dá tó bá kú lọ́sítà wọ́n tó kàn bẹ lágbàdá rẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé tó bá tẹ̀ lórí náà sókù oògùn wọn tó. Àbí àdìtẹ̀ bá ti kú òun lè tápà ọmọ kan ti wà ńlẹ̀. Nígbà tí ò ní tẹ pẹ́dà ọkọ̀ mọ́. Ọwọ́ arántí tẹ̀sẹ̀ tí káfàyà lánàá sí. Torí ẹsẹ̀ ti burú. Lọ́nà kàṣínà. Ashukru lillahi kanzun la nafada lahu. Àmọ́ tẹ̀sẹ̀ náà dá ọlọ́dà kò má jẹ́ orún mọ́. Ma yalzami shukra lam yaksibu bihi nadama. Jẹ́wọ́ ẹni bíi kíni? Ẹ dá mi lóhùn. Ohun tí wọ́n ò ti lò mọ́. Tálíkà máa fọ́ pa lórí. Fọ́ pa. Èyí tí wọ́n gbọ́ kalẹ̀ tó tún ẹlòmíì ni. Mo ṣe bẹ̀rẹ̀ ayé. Ó ń fẹ́ ni wọ́n fi TV sì dá ó dàbí kí n rówó ra rú rẹ̀. Ọtí ra tuntun ó jù bá lọ. Gbẹ̀yìn fún un. Sọ́ni kiri tọ̀ fún yẹn o. Ọ̀ padà tún lò tó rọ́ọ̀dọ̀ lò sí. Bẹ́ẹ̀ni. Ọ̀nà àpò ọ̀fẹ́ tún lò lójó pé pamọ́ ọ̀ padà tún lò. Ń sinmi lọ́nbi ọgbẹ́ sí mi. Máa kó pamọ́ gbogbo rọ́ọ̀gì tó lè lò mọ́ ọ̀ tún tẹ́. Ń sinmi lọ́nbi ọgbẹ́ sí mi.
sọ náà ní gun yẹn lé sèmi kọ́ ni bá àná lọ́jọ́ kó pamọ́ máa lọ sòsì lọ. ilé rẹ kún fásitì nǹkan tó lò mọ́ ọ̀rí pọ̀ èso lórí rẹ. lọ́túnlẹ̀ kí ni o tó sí lónìí gbogbo orin tó dè mọ́lẹ̀ tí ò jẹ́ mi ò wọlé pé dànù kí tuntun ráàyè wọlé wá bọ̀. aṣukiru lillahi kanzolana fadalahu. jama ní kí tó ni jama ẹ dá mi lóhùn àwọn akẹ́kọ̀ọ́ wa ń bẹ ara là á máa fi dù bí ká lọ Mákà ká lọ tàwa kò lé Ọlọ́run àmọ́ èèyàn olówó lọ́lẹ̀ tí ń lọ Mákà ta ni ẹ mú lọ rí inú èèyàn pé ká lọ jájọ lọ sí lọ èyí wá gba hòtẹ́ẹ̀lì tẹ̀sán 1 million lójúmọ́ ọlọ́pàá ìfẹ́ sí náà pàápàá ẹ tí ó sì náà máa sunú ọyẹ́ ẹwà tí Mákà dé ẹwà ń dán yọ kábílẹ̀ lọ yẹn náà fìlà ní ẹrù alẹ́ nì lẹ́yìn tẹ́ mú tí ṣe é dé ká bàtẹ́ kú ni ilé mítìnì bó olóṣèlú ó bá fẹ́ pa á kú wọ́n á mú mínísítà wọ́n mú ambassadọ̀ wọ́n mú sẹ́nitọ̀ wọ́n ní wọ́n kún ọ̀nà Mákà wá jẹ́ ilé mítìnì òṣèlú. wọn wá ní dé káábà tí wọ́n fi dé wọ́n sábà mú tíì ni sẹ́rí pílẹ̀nì àkọ́kọ́ tó lọ àní lọ ẹ̀ẹ́kejì tó lọ aṣẹ́wó wọn ló lọ kó bá lọ. àwọn aṣẹ́wó wọn àwọn yẹ̀yẹ́ ẹ̀ ń lọ Mákà ẹ̀ máa ṣẹ́wó lọ ẹ̀dá ẹ̀sẹ̀ tẹ̀ ẹ̀sẹ̀ ní Nàìjíríà tó ẹ̀ tó lọ sórí ikú ní Mákà. aṣukiru lillahi. jẹ̀wọ́n bẹ́ẹ̀ bá ní sórí ikú alọ́mọ ìyàn ní Mákà. kanzolana fadalahu. sẹ́ni pé ojú olúkálùkù ti fẹ́ máa yí padà. wá sí mi sí ìtayàn. jẹ̀mọ́ wà yóò rí dọ̀. tí orí rẹ̀ bá lékún ẹ̀ tẹ̀lé mi. ọ̀rọ̀ àjogún ìyọnu ìbànújẹ́ ò ní kàn láyé rẹ̀ mọ́. ìyẹn tí wọ́n bá lè dúpẹ́ fọlọ́. sẹ́ni tá a bá lọ tán. ẹ fún àdúrà mi ló ń jà bí ẹ tún wá dá ní ìyẹn bíi 500 tí ò sí níbí ṣe ara wa táwa bí ọ̀pọ̀lọpọ̀ wa ti yó ojú ràn lábá wa gbogbo ọ̀tẹ̀ fẹ́ fún ní kúlà lọ léwu mọ́ẹ́mọ́ ẹnìkan rẹ̀ jẹ́ yóò sọ yókù nù ẹ lọ sáàtì fún àti tí Èkó ti kún à àwọn àlọ́ kan bẹ́ẹ̀ tí mo rí ẹ tẹ̀sán náà ní àwọn ni ẹ lọ bá náwó rọ̀lẹ́ ẹ wá ní wọ́n pé oúnjẹ fún wa oúnjẹ 500 ẹni wọn fi sí because kádàrá ti arrest wọn àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí olùfọwọ́ ara wọn jẹ mọ́ àbí kò fọwọ́ lọ́wọ́ jẹun. bẹ́ẹ̀ni kò jẹ búrẹ́dì lójú wọn wọ́n jàgbá. yóò jàgbá. náà ebi ti pa. sèbí apá kì í mẹ́rin ní sìn. tí kò fẹ́ torí bọ́ náà ọkọ̀ mi tó fẹ́ gba tí ì jẹ lọ́wọ́ wọn ni wọ́n wulẹ̀ pa ara rẹ tí kì lọ́ fẹ́. tó sì bá tààyàn dáadáa èyí ní múra mọ́. bẹ́ẹ̀ni. àádùgbò sára wọn náà. aṣukiru lillahi kanzolana fadalahu. ẹjọ́ tí wọ́n tẹ̀lé ẹ tẹ̀lé yín máa bí. man yalizami shukira. àfànàù wọ́n máa pa ìwọ ọlọ́ọ̀ká ọlọ́ọ̀ ni o kì í ṣe mí ọgbọ́n wo lọ gbọ́n àtọ́kọ́ ọlọ́gbọ́n kan ò ní láárì iṣẹ́ wo lọ mọ̀ ọ̀gá rẹ̀ kan ò ní láárì wo lọ rẹ̀ ọdún fọ́gá rẹ̀ kọ́kọ́ nílẹ̀ aka ìlú yẹ kó lówó jù ọ lọ òun lọ́pọ̀lọ́ àmọ́ kò wáyé àsìkí ẹ̀tọ́ ti kọ̀ǹdọ́ lẹ́yìn rẹ̀ rí wọ́n lọ tó sanwó rẹ́ǹtì ẹ̀ lónìí kí ló dé tí ò lówó jù ọ lọ àkọọ́lẹ̀ nù. ẹ máa pa ewu Ọlọ́run. ẹ máa pariwo ẹ. Ọlọ́run ọ̀sẹ̀. jọ̀ọ́ máa bá lọ́nà ẹ̀pọ́lọ̀ ń ṣe é. kì í sọgbọ́n kì í sagbá. kì í sagbára mi. man yalizami shukira. jẹ́bẹ́ ní kí tó ni. alimuru ẹ̀gbọ́ usnul khuluqi. tọ́ba lówó tán ọ̀nà táwọn tó gbà dúpẹ́ olùkọ́ wa níwà. olówó tí ò níwà yóò ṣẹ́rù olòṣìkà yìí. ọ̀rùkọ́ níwà ọwọ́ adélé oúnjẹ ìwọ́n orí ọ̀yà ìtàn ọ̀yà wọ́n ní kò fún dírẹ́fà rẹ ní búrẹ́dì àti pure water àtòmí lásán òun náà wàá mi ẹsẹ̀ pé ọ̀gá ẹ̀ sì orí good express lónìí ẹ̀jẹ̀ yẹn dáadáa kẹ́yọ́ ọwọ́ yín tẹ̀mí. ó sì máa
medical report ọmọ gbogbo tí ń ṣe ọ́. ọmọ tí ń ṣe ọ́. yóò kàn tẹ sọ́dún break ni. ọ̀gá ẹ má bínú. ẹ má bínú. ìdajì ẹ̀jẹ̀ ti lọ lára rẹ̀. yóò lọ di wá wọn. yóò ti jí ọ̀sùn tán ṣàpẹ́lẹ́ wa sì máa harun wọn lè fi jòkó lẹ́yìn ọkọ̀ bí ò bá ní bá bí àti dẹ́fà lájọ wa kọ̀ dẹ́kọ̀ ó tó mọ̀kò bá mi díẹ̀díẹ̀ o tòfíkì díẹ̀díẹ̀ kó tó tẹ bírèkì ti bá tẹ fọ́ pẹ̀lú ẹsẹ̀ tèmi ń wà máa tẹ pààrọ̀ lásán bẹ́ẹ̀ ni tẹ̀bárẹ́ lọ́wọ́ tí wọ́n á kú ká ọwọ́ ayé tẹ̀ ni wọ́n tọ́ lówó ọwọ́ náà lọ Ìbàdàn ó ní màá débẹ̀ ní 30 minutes wọ́n lọ sáré ká wọ́n tì ọ́ tẹ́lẹ̀ wọ́n tì ọ́ ẹ̀rẹ̀ ní bá bá jákè débìlà tí ò wọ́ọ̀rì èyí tẹ́ lọ́wọ́ mi tẹ̀sẹ̀ bẹ́kùnbẹ́kùn tá a lẹ́dọ̀ ọmọ yín lẹ̀ fún ọmọ yín wọ́n tó lé mú lọ́wọ́ ẹ jẹ́ múra kẹ́dàgbà dáadáa ọba ẹ̀kú nísìnyí yóò parí tó bá ti lọ tán ni. máa yá lẹ́sẹ̀ ṣókìrà. ìwọ olówó tó lọ pati àwọn ń jà gbọ́kọ̀rẹ́ kọ́ máa họ lọ ó lò ń láyà mo lọ́jọ́ ó sì ọ́ ní nǹkan lámújẹ. àbọ̀ agbada nù mọ́tò ó náà dà. wọ́n gbàgbádá máa fọ́ mi kó hẹ̀ tọ́wọ́ ti ní dáadé ọ̀sọ́ mi kó mọ́ ọmọ inú yàrá rẹ̀ ni ọ́ wọ́n lọ ní gílámújẹ ha báyìí àwọn tó bá yọ owó tó gé à ń lọnu àwọn tó fẹ́ pọ̀ ọ́ tẹ́lẹ̀ ọ̀tá rẹ̀ sì kí ó pọ̀ ọ̀rẹ́ rẹ̀ ni ó pọ̀ àwọn tó ń ọ̀pẹ́rẹ́ ọ̀tá rẹ̀ ò mọ iye tó ní báńkì ọ̀rẹ́ lọ finú hàn òní òní tí wọ́n pa ọ́ dànù. mo lọ kó nǹkan pamọ́ sí lọ́dọ̀. wọn ò mọ̀ gbọ́ mọ̀. àbí ìjà fẹ́ gbọ́ kí n sọ nù. ntọ́lá ní kí n máa sọ nù ni. kó o lọ fi jèrè. màyà lìsàmì ṣókìrà láwọn yá síbò bí nàdàmà. jọ̀wọ́ ẹ lọ ní ìwà sáà tí ò tó yín. àrò ọpẹ́ ni. ọ̀wá jẹun kùrí lójú ọmọọṣẹ́ rẹ ọ̀sẹ̀ ra nǹkan nú 10,000 roundabout etí cow nose cow tail iṣẹ́ ewu oríkèéríkèé ẹ̀rọ wọn gé tó pé ni ọmọọṣẹ́ wa ń wọ̀ lọ́ọ̀kan lọ́n fi ọwọ́ ọgùn kéré ìtayé àti gbé ìgbésẹ̀ fi atabayé rẹ jẹ́ tó kó ẹ̀gúsí sẹ́nu ló ń yá kò wá sí pé wọn náà tọ́ wò bí o bá tiẹ̀ rówó rà jí ó jọ náà wọ́tọ̀ ní. ọwọ́ awúkọ́ ọlọ́mọ kẹ́mẹ̀ kó bomi ọ̀run lọ́ọ́ ti mú mi rẹ̀. kò ní dán ọlọ́run. mo rò pé ń gbọ́ mi yé. ìwà níní lára ọpẹ́ ni. ẹni kí ni tó ń jẹ́ wà. mo sùn níjọ́ ní báyìí ọ̀rọ̀ yẹn wá kí díẹ̀ lára àwọn tí wọ́n kó sí mi lọ́dọ̀ kì í sà tó ń nàró yìí o. ní bá kó tí mi mú lóru. gbùrù. pẹ̀lú síbi èké. mo sábà síbi èké ní fi ń kó kò fẹ́ kó dún jákè. láti lè kún àwọn bá yájú. ó dà bẹ́ẹ̀ bí yẹ̀pẹ̀ típa nípa èyí kì í tí ò fẹ́ lè sàn mọ́. mo ní lágbájá kí ló ń ṣe ọ sì ń po tí mi ó ní bàbá ẹ mo ní kí n jẹ́nu ọlọ́run tó wà lára yín ni tí ò ti kó mi lẹ́sẹ̀ mo kàn ní àtagolo àti tíì àtàbọ̀ tọ́lá mi lè rówó rà mí tí báyìí lè gbà á lọ́dà àsìkò tí ń gbádùn lọ́wọ́ òun fẹ́ kọ́ lọ́wọ́ gbàgbádùn mi kò lọ́wọ́ mi. màyà lìsàmì ṣókìrà. ọ̀rọ̀ mọ̀ọ́sẹ́ ní petrol ó wá kú 1,000 naira wọ́n á ní fi lórí tébù bẹ́ẹ̀ kí ó máa mú un lọ sí bá ní mi ó ní òní mi. ó ṣe ẹ̀yìn padà bí ìgbà tó gbàgbé jíṣẹ́ ó ní ṣéǹjì rà. dá mi ló mọ́ o lára ìwà ká máa dúpẹ́ sára ọ̀rẹ́ ṣẹ́gbọ́n ẹ̀yin olówó ẹni bò dá ṣe dùn yìí o ilé yà wá dé ọ̀rẹ́ rẹ kó wá sọdún lé rẹ tí ọ̀nà máa ti yàwó lé ni fún onídéédé tó náà fi sọdún lé wọn àwọn máa pàdé rọ̀lẹ́ àwọn náà ti sọdún lé wọn ọ̀rẹ́ rẹ ò sọdún lé rí àbí kó máa tẹ̀lé ọ kábí jáàkì ọkọ̀ tí ò níran ni. wọn ò mọ̀ dá mi lóhùn mọ́ o tó bá ti gbóná ẹ̀yà àpò mi wọn. jẹ́mẹ́ tó ní kíni lára pé àtàwọn dúdú ilẹ̀ nurse
máa fìfẹ́ hàn sáwọn èèyàn. máa fi hàn sáwọn èèyàn. nínú tẹ̀mí kọ̀ láyé. bẹ́ẹ̀ni. ẹ̀ tí a jòkó tì mí fẹ́ kẹ́ gbọ́. pé kí ni mọ́mọ́ fà á kọ̀ jù. kí ni bàbá kọ̀ jù. kéèyàn jòkó tì mí nínú ọkọ̀ ká máa sọ̀rọ̀ táàbí débi Òṣogbo kó wá mọ́ rẹ̀ ní kí ni orí máa dùn ó ní bọ́lẹ̀ lọ́kọ̀ mi kí ló ń ṣe é kẹ́. wọ́n ti kéèyàn máa dìgbà kú lọ́dọ̀ mi wọ́n ti ronú òdì kí sì mo sẹ́yìn kò mọ̀ sọ fún mi ọlọ́mọ jẹ́ ń dáràn ọwọ́ adìẹ ẹnu kúkú ìwọ olówó máa bá tálíkà ṣàwàdà kó wọn bá ronú kú wọ́n sí lẹ́wù rẹ̀ bàjẹ́ búrẹ́dì àtẹ̀wà bàjẹ́ ń bẹ ó ní sọkúdà ẹ̀ lọ ń jẹ ọlọ́mọ jẹ́ ń tọ̀ wò mọ́ ọdún lọ́ọ́ tọ̀ wò. àbí gàrí ti mú. ọdún lọ tọ́tí náà tọ̀ wò. ndé wọn tí wàá lókè mo ti jẹ́ kàn yìí. bàbá bó lọ wí. aṣukiru lillahi. olóyè. kàwùsọ̀lá nàfàdàlàwò. chief akọgunlò. máa yẹ lizami ṣukira. of initial. lánà dama. máa yẹ lizami ṣukira lámù yaksibo bihi nadama. kí ló ń tẹ̀ ló lè kẹ́ ọrùn lónìí. kí ló dé tẹ̀ ló. sọ̀yájú mo lọ wí. mayalizami ṣukira. jama ẹ̀ ní kí n mọ wí jama àtàwọn dúdú ìlànà sábà wà níbi iṣẹ́ mọ̀mọ́ tó ń jẹjẹ mọ́. àwọn ọmọ sẹ́yìn nílẹ̀ ní márùn-ún ní yá ìwọ náà rà àwọn tọ́lọ̀ sí sí ọ lábẹ́rù bí wọn ò rí ọ̀hún ò jẹ́ má ṣe bí ọlọ́run sí ẹ tọ́lọ̀ bá yọ tiẹ̀ kó láyé rẹ̀ ọlẹ́wọ́lù rẹ̀. èmi dájẹ́ mẹ́sàn-án wò mí o wọn ò lè dájẹ́ rárá o wọ́n sì máa bu lójú wọ́tọ̀ nítorí kí n máa wé pẹ̀lú ọbẹ̀ ńlá kó sì máa lọ tìrín ọ̀nà fún tiẹ̀ wá lọ wá ń bọ̀ orí ìkẹgbẹ́ mi olùyẹ tàkọ́sá bùkù lọ́dọ̀ lọ. láwọn yá kí síbùbí nàdàmà. dábìlì nàdàmà ni. àyà lizami ṣukira láwọn gbogbo tí n kà lọ́sàn yẹn bàbá ń ká yìí ibi tẹ́yẹ̀ ńlá máa ti ṣubú nù. síbùbí nàdàmà. ọ̀rọ̀ pẹ́ ni sọ lónìí. aṣukiru lillahi. tí wọ́n máa mú kéèyàn tó ga owó. láti kọ́ sí mà ní wó. ẹni bá fẹ́ràn wọn kó sí àmì náà. lánà fàdàlàwò. wá kí bàbá yín ẹ fúri. máa yẹ lizami ṣukira. láwọn yá kí síbùbí nàdàmà. bàbá wọn lò. máa yẹ lizami ṣukira láwọn yá kí síbùbí nàdàmà. wọ́n ti mọ̀ wá mi. wọ́n kọ́ dúró lọ́ọ̀kan náà. kò sọ yàrí àbọ̀ yàrí. yàrí ẹ kọjá. aṣukiru lillahi. àwọn tó mọ̀ mí déédéé. kàwùsọ̀lá nàfàdàlàwò. olóyè ní sòfò. máa yẹ lizami ṣukira láwọn. sọ ní programu yìí. wọn kò yẹ bí ẹ̀mẹ̀ wá lójúmọ́ gbà mí. wọn ò sì gbọdọ̀ má gbé tí mo fi sọ̀rọ̀ kọ́ wọn gbọdọ̀ má gbé. bàbá ò gbọdọ̀ má gbé. jẹ̀mọ́ dá mi lóhùn. dá mọ́. kí wàá ní wọn mẹ́rin tó ga ṣubú. kí ni máa mú ṣubú. Ọlọ́run ní jájọ ṣubú o. àmín. àtẹ̀mí náà. àmín. ṣé Lukman. àkọ́kọ́ bẹ̀ ni al-isaa. kéèyàn ó ga tẹ́kọ̀ á máa ṣe kàfẹ́ ní tí o tó. kó máa ṣe. ìwọ tọ́lọ̀ wọn ò jẹ lówó ọwọ́ à ń jẹ ní tí mo fọlẹ̀ ọwọ́ à ń jẹ ní sálárì. èsì lọ́ọ́ fi ga mọ́. sálárì 30,000 naira. olódòsù mélòó. ọba fi lè sìn máa dẹ́ dúró. kò dáa ẹ̀yin tí ì bá sọ̀rọ̀ yìí ẹni jù á lọ ẹ̀mí sẹ́ni tí ò tó yín lábẹ́. ẹ̀mí sìn àlà. àánú ló jẹ́ kébì ó lè dán lónìí lónìí. bẹ́ẹ̀ni. aláàánú ló jókòó. aláàánú ló jókòó yìí. Allahu Akbar. Allahu Akbar. jẹ́ wọn lọ ṣe programu ní lọ́dọ̀ wọn. owó tí gbogbo èèyàn ọ̀nà ànìkan ní ọ̀nà. ànìkan náà. lọ́tọ̀ láàánú tó níkà. ẹ̀yin tẹ́ gbé mọ́tò fún yẹn ní installmenti. mọ́tò 2 million ẹ̀kọ́ sọ di 10 million kò ní sẹ́tà tí èkú àwọn. kò ní sẹ́tà. ó wá sẹ́kù 1 million ẹ̀sẹ̀ wá 6 yẹn ọlọ́wọ́ 6 ayé rẹ̀. yóò 6 ayé yìí. ẹ má náwó nira mọ́ kẹ́lẹ́ bá lo ayé dẹ̀kun. bẹ́ẹ̀ni. mo tẹ̀lé mi mọ́. wọ́n tẹ̀lé yín. ẹni kílẹ̀ lẹ́ẹ̀kejì. kílẹ̀ lẹ́ẹ̀kejì. alikiburu. kéèyàn ó ga dẹ́kọ́ nígbèraga. bàbá ẹ̀ ní ọlọ́run ní jẹ́ ní o. ọlọ́run ní jẹ́ ní o.
ṣé àrí tí yẹn bá ní ìgbéraga wọn ò ní pa ẹni kí ni wọ́n pa ń tó jẹ́ ni wọ́n pa. bẹ́ẹ̀ni yóò máa ṣẹ̀mí. ìwọ tó lówó tó ń kojú ìwọ wá ń bọ́ lọ́kadà jà kò ní fọwọ́ kan máa gbá lójú mọ́tò rẹ ní ò fọ́ wọ́n ti gbá gbọ́ yóò wá họ ìfọ́pá rẹ kàn gàrí ọkùnù yóò jẹ búlọ́ọ̀kù mọ́ ni. wọ́n ṣe gbéraga o ẹ̀ tí ò kọ́lé tí ò kọ́ àṣẹ tí ò láṣọ ó ní tí fi ń sayé tí ò fi hàn yín. o lè máa já ìgiri lè kan náà báyìí alọ́ sì máa ní ọlọ́fíìsì rẹ̀ mo tó ń wá lọ nù àgùkò tí wọ́n ń wá owó lọ ló ń wá mọ́dà yìí lànà. ó sì níbi tí ó sunkún lọ tí wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé fún wọ́n ti gbìjà rẹ̀ láì pẹ́jọ́. àìnígbéraga ẹ̀wọ̀n tó sọ yín dà lónìí. tí wàá kọ́ àbẹ́nígbéraga ni ẹ̀wọ̀n tó sọ yín dà lónìí ẹ tẹ wàá bí àìnígbéraga lè rí fi lè sọ̀rọ̀ ẹ̀ wọ̀n. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi ni wọ́n. ọ̀rẹ́ bàbá ni. ọ̀rẹ́ mi ṣe olùkọ́. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ bàbá ni wọ́n. ẹ tí bá mi ra ago mọ́tò mi nù. bẹ́ẹ̀ni àwọn ni. aṣọ́kìrò lillahi. wọ́n tún rà mí fún mi lónìí. bẹ́ẹ̀ni. kanzulana fadalahu. jẹ́bẹ́ tún ní kí ni. àti ó jìbù mọ́jọ́rọ̀ rẹ lójú. mọ́jọ́rọ̀ rẹ lójú. lára ọpẹ ni kọ́ mọ́jọ́rọ̀ rẹ lójú. tàwádà. tàwádà kọ́ kànájìmí. ó ti fò kan. ìdá ṣíta Kàsídádà ìzáhùn wárí ìfọ̀ àtà. Oúnjẹ tó jẹ òtó lọ́nà nù. Àwọn àgbọ̀n àwàlí àti ròkè kíbọ̀rọ̀ wálé ọjìbá. Mo ń báyìí gbogbo olóríire sọ̀rọ̀. Bàbá máa sọ̀rọ̀. Tọ́lá mi ò mọ tó sọ̀dọ̀ lọ sí. Ìdá ṣe ìta àwọn tẹ̀sídádà ìzáhùn wárí ìfọ̀ àtà. Chief Agbákin of Nisara. Àwọn àgbọ̀n àwàlí ẹ máa rọ̀. ẹ máa rọ̀. ẹ tó bá dáa fún ẹ rọ̀. ẹ sọ̀kalẹ̀. Gbogbo iléeṣẹ́ tẹ sísí bí kò ní parun. kò ní parun. Tí mo bí yóò ní parun o. kò ní parun. ẹni tí tiẹ̀ bá le jù bóyá ọgbà búrẹ́dì ó wá kó ẹyọ kan tí ò ní ṣe máa lọ òun kó wá àdánwò ni wọ́n rán wá ní o. òun kó omi tán lọ́dọ̀ yìí ní gbèsè yóò sọ wọn náà dé gbèsè. bẹ́ẹ̀ni. tó bá ti sáré bi tí ń sáré tó já náà mátírélà lẹ́nu kò rí mánu. ọyà máa filẹ̀ o Ọlọ́run ti di fún ọ níbòmí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá jẹran débi egun tí o bá sọ̀rọ̀ èrìgì yóò ṣẹ̀jẹ̀. yóò ṣẹ̀jẹ̀. ìdá ṣe ìta àǹtà zidada ẹ̀zá wàrí fọ́ọ̀tà. jẹ́wọ́ ẹ̀dá mi lónìí. àwọn dọ́rẹ̀. kéèyàn má ní gbéraga. kéèyàn má jọrẹ lójú. ta ló wà fẹ́ ìrẹ́ ń sílé nísìnyí báyìí. ẹlòmíràn wà á bọ̀ báyìí. yóò lọ kọ́ àwọn agbọmọlù. bẹ́ẹ̀ni. àwọn àmì ìjẹ́ ga tó kó yìí. kẹ́ni mọ̀ pọ̀ lónìí. ìwọ rẹ̀ ní ẹ̀fọ́ létí márùn. lọ́sọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ojú ẹ̀ mọ̀fọ́ ló jẹ púùtù rẹ̀ káàró. ìkànnì àwọn tó ṣe interim kìnìrí ní Nàìjíríà. èmi dáko èèyàn. ó wá fẹ́ kọjá lọ́fà níjọ́ náà. president yẹ oṣù ẹtìmẹ́ntọ̀ oṣù ní kò gbọ́dún. wọ́n fẹ́ kọjá lọ́fà. ó wá gba àfihàn ọlọ́fà kọjá. ọwọ́ nájà alẹ́ lọ́wọ́. ìyá kan wá tó gbá sójú ọ̀nà báyìí. làwọn àmì bá bọ́ rẹ̀ náà bá gbá ìyá gbàkúgbà. ìyá wọn ni sẹ́tọ̀rí ìrẹ́lẹ̀ rẹ̀ fi nàní báyìí ọ̀ọ́ni gúnlẹ̀ láyọ̀. orí àga iyì tó wà àbùkù náà fi kú bẹ̀. tiẹ̀ ló gbà ní tiẹ̀ kọ́ tó kú pẹ̀lú àpọ́nlé. wọ́n fọ létí kú bẹ̀ ni. ọlọ́kadà ń bọ́ dùn ọ̀nà ìwọ páàkì fún mọ̀ ń wọ̀nà dírẹ́fà mi kò ní ló páàkì idiot kí ló tàn bá dùn ọ̀nà òòrùn pa àwa àwa nu AC òòrùn pa òun kò tí ì pawó tí wọ́n yìí jẹ ń dalẹ̀ àwọn tó wá pẹ́ wọ́n ti pé màá gbà ẹ́ gbà kọ́ gbà àdánwò. dá mi lóhùn mọ́ o dáhùn lẹ́yìn ní àṣìdá káyọ̀dé kù ọ̀làkọ́lá àlùbáríkà kọ́ wọ́n ní tóun bá ṣe lòun ó ṣe ẹnì kò lè bẹ̀ kó wọ́n gbà. ó lè
máa kí orin kí wá ṣàdúrà. تواضع ìyẹn kọ́ yadí. يدي يا أمير المؤمنين وعزها. n tó bí orin. tó bí orin. ọmọ kan ló jí adìẹ. díẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ gbọ́ mi. bẹ́ẹ̀ni. ẹni tó bá dá fún ẹ dákun. mo fẹ́ lè máa sun ẹkún. ó wá jí adìẹ. díẹ̀. náà bá mú lọ ọ̀dọ̀ ọba. wọ́n mú lọ́dọ̀ ọba. ọba lẹ́jọ́ tó wọ́n dàgbé kí o gé owó rẹ. ká gé ọwọ́ tó já díẹ̀ yìí. يدي يا أمير المسلمين وعزها. ọmọ ní ìwọ ọba àwọn mi má ké torí Ọlọ́run. بعفوك تلقى مقاما يشينها. má ké mi lọ́wọ́. má gé mi lọ́wọ́ dákun. ولا خير في الدنيا. má ké mi jọ. dákun. ولا خير في الدنيا ولا في نعيمها. إذا ما شمال فارقتها يمينها. ọba náà wọ́n gé. olówó gé níṣẹ́. káàdì lùkúmọ̀ rájí. náà. ó wá tásìkò tí a fẹ́ gé. ọmọ wa yíra mọ́lẹ̀ ìyá kan máa ń tẹ̀ pábọ̀. ìyá kan tẹ̀ pábọ̀. ó ti lé ní 120. ẹni ìyá arúgbó jọ̀kó. ó ní ọba dákun. dákun ọmọ tó fẹ́ gé lápá yìí ọmọ mi ni. ọmọ mi ni. bàbá rẹ mo bí bàbá rẹ ti wá kú. ó ti kú. لا خير في الدنيا. láti kọ́ sí ẹ ní ṣiṣẹ́. ولا في نعيمها. èmi á ti mú ìdí ọlọ́mọdé mi náà ṣiṣẹ́. ìwọ náà sọ̀tì gbọ́dọ̀ mọ́ jọ́ ṣiṣẹ́. فارقتها يمينها. àwọn àṣìṣe kan bẹ tí ìbá má. tí ìbá má. إذا ما شمال فارقتها يمينها. ara ta kéènù agbọ́dọ̀ farabalẹ̀ fún. inú tí ẹ ti dùn pé ìyàwó mi ọ̀rẹ́ mi mọ́ fà lónìí. bẹ́ẹ̀ni wọ́n fi hàn lórí fóònù. bẹ́ẹ̀ni ọlọ́mọ wà sí wa. يدي يا أمير yàrá bàbá bẹ tẹ̀ra wọn lọ́rùn. وعزها. ọ̀kàrẹ̀. ẹ̀kárẹ̀. digital camera. digital camera nílò. ọlọ́mọ wà sí wa. ṣé àmọ̀ pé ní ìsìn. ṣe ti rọ́nà máa. bùkátà rẹ ti bí yá máa. bẹ́ẹ̀ni mo tán fẹ́. tí ìbá lé ní ìsìn pé kú ọ̀dájú mi. wẹ́yìn. mo ti sọ̀dúnrún rẹ̀ dìbànújẹ́ bá. bẹ́ẹ̀ni. ó fẹ́ mú mi délé pé sọ́ọ̀rì mo ní ìwọ̀n ọ̀fà. bẹ́ẹ̀ni. mo tó fẹ́ ṣe náà àsìkò sí àmì. bẹ́ẹ̀ni wọ́n tẹ́ra mo wọn ti lọ́rùn. fún ní tí ò nínú. Allah. kí n wá lé kí wọ́n dá ìmáàmù sì lé mi. kí ló tó sú yẹn lè bá rẹ̀ níbi tí ò tẹ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. إذا ما شمال. bàbá àgbà bẹ́ẹ̀ni. ló wá ń tẹ̀ pábọ̀. ń tẹ̀ bábọ̀. يا ربي. onímọ̀gì náà wọ́n dàkún ọba. dákun. olùkọ́dà kódà. olùtòótọ́ ló jalè àmọ́ ṣàfù àmójúkò lónìí. torí mi ló fi jalè. torí mi ni mi ìyá bàbá rẹ. ọba wa ṣe báyìí. ṣe báyìí. kí ló dé. kí ló dé. ó lè mi lè bí ń pa. èmi lè bí ń pa. mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. náà. èmi lè kí ni. èmi arúgbó rẹ̀ yìí lè bí ń pa. wọ́n á lọ́nu mọ́lẹ̀ wọ́n á ti fẹ́ já síkú. mo fẹ́ já síkú. adìẹ tó kọjá náà ló mú. ló mú. onímọ̀gì lọ ọwọ́ mi ni ọgẹ́. ọwọ́ mi ni ẹgbẹ́. يدي يا أمير المسلمين وعزها. ẹ tẹ́rí jẹ. ẹ̀rí jẹ. ẹ̀wọ̀n lómi nínú aṣọ ni ó ti kú ara. ó ti kú sára. بعفوك ẹ jọ. ẹ jọ. ẹ máa rọrùn fún wa díẹ̀ díẹ̀. aṣọ yìí ló ti gbáyé gbádùn. تلقى مقاما يشينها. Oscar ṣé mo lọ sọ fún yín lónìí. náà. n tó yára sọ yẹn di wèrè ní ẹbí òsí. èdè kò sí. tí ẹ bá rí àgbàlagbà ẹbí. bẹ́ẹ̀ni. yóò sì ya wèrè. wàláì. قد بلغت الناس في أخلاقهم. ẹ ní sísè àtìmí náà. فرأيناهم لذي المال التبع. jama náà. arábìnrin ló sọ̀rọ̀ yìí. الله عليه وسلم. ó ní man ista'adha billahi fa'idhuhu. الله أكبر. ẹ ti máa gbé ẹ dẹ́kun torí olóò ẹ dẹ́wò mi ẹ sọ mi ẹ sọ. mo fà nábì bẹ́yìn. èyí ó sunkún wá ní ibi ẹ sọ ẹ gbọ́. náà. wa man ista'adha billahi ẹ gbọ́ fa'atuhu.
ẹ tó wá fọlọ́ ń bẹ̀ ẹ fún mi jẹ. ẹ fún mi jẹ. ẹ fún jẹ. kọ̀dé balawutu náà sáfì akhlaqihim. wọ́n máa ń dà á kùn fàájìbù. ẹni bá pè yín tó fẹ́ lo yìí yẹn dá lóhùn. fọ̀rọ̀ iná. ẹni olówó ẹni bíi kíni. dẹ́rẹ́bà kan bá bí mo ní ọ̀gá wá owó ẹ wá yẹ mi sí. ẹ wá yẹ mi sí. kọ́mọ̀ pé mo léèyàn. kọ́mọ̀ pé mo ní yín. ṣùgbọ́n náà ti fìyàwó àtọmọ́lẹ̀ tí ń wà ọ́ ká. tí ń wà ọ́ ká. ọjọ́ kan náà lé fún. bẹ́ẹ̀ni. tó bá sùn tí wọn náà bá sùn àdìkí àwọn ẹ̀ ti bá ara yín. ẹ ti bá ara yín. ẹ̀yin náà ẹni bá fẹ́ lo yìí yẹn fún níyì. lílí màálì tàbá. ẹ̀gbọ́n ìgbà tí bàbá ń bá mi sọ̀rọ̀ àjùkọ́ sí. àjùkọ́ sí. mo ti lọ Kaduna mo ti Kaduna dé mo travel mo ti wá sí Ṣàgámù mo ti lọ Ìbàdàn káàkiri gbogbo àná Ìfọ̀n ni mo wà mo sì wá àṣìdálẹ̀ àná ìjẹta mọ́júmọ́ ni mo dé sọ́fà mo tún sì wá àṣìdásùbà ní wọ́lídì ẹ̀fọ́ mo wà lánàá kí wọ́n ní ó rẹ̀ mí lónìí dáadáa tẹ́ ẹ ṣe sí mi rí mo ní ti sanjọ́ rẹ̀. bàbá ó ti san. فرأينا لذي المال اتبع ومن صنع إليكم معروفا فكافئوه. ẹni bá ṣe dáadáa ṣe ẹsẹ̀ sí padà. ẹsẹ̀ sí padà. wọ́n ní tẹ̀yìn ọ̀rẹ́ tọ́ra yín bùn ní nǹkan tẹ́ ẹ̀dẹ́ lérò. àárín pa ẹni bá yẹ sọ lórí rẹ. ṣé kó kún ìláyé rẹ ni. àárín kù àgbàdo rẹ rárá. òun náà bímọ tí ó tọ́ attachment rẹ jẹ́ ní ayé rẹ. ẹ lọ ní tẹ́lọ́rùn. ṣe bẹ́ẹ̀ lọ́nà tó da yín èmi lọ́rẹ́ tẹ̀ ń rojọ́ rẹ ká. ṣẹ́gbọ́n náà lè sọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ kà náà lè sọ̀rọ̀ mọ́. aláṣejù. ìyẹn mú ọ díẹ̀ tó nù kéde kan. ìyẹn mú ọ̀nà mọ́kà wọn ní òróró rẹ̀ rù fún ọ. ìyẹn kí wọn rán lẹ́wọ̀n. ẹ̀yà lẹ́yìn tẹ lọ́rùn ní bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹ sọ dáadáa ọ̀rẹ́ yín. ẹ sọ. ìkànnì yín náà. ẹ má forí bọ́ sọ. ẹ forí bọ́ sọ. ẹ wá dàbí iyẹ̀pẹ̀ tí ò lè yó níbi omi. ẹ sá ìyanu ní kálẹ̀ jẹjẹkújẹ kábí tùkú. ẹnu làrùn. ẹ sọ̀rọ̀ mọ́ ní ẹ̀yìn ọ̀rẹ́. kó yà lọ bàbá. ẹ ṣe. ẹni bá sọ̀rọ̀ fún yín ẹ kọjú sí mi. wọ́n ní ẹ fún ní tẹ́ẹ̀bì sọ̀rọ̀ fún. ẹ fún. tẹ́ ẹ bá ní tẹ́ẹ̀bì sọ̀rọ̀ ẹ wá fi wà sọ̀rọ̀ ẹni bíi kíni. ọ̀rẹ́ rẹ fẹ́ kó ma ọ̀sìn lówó tọ́ ni fún lówó súná lọ́ba àtó kánópì. lọ́ba àtó. jíde bẹ kọ́ lọ tó àga. kọ́ lọ tàga. ìwọ ni wọ́n sáàbù lójú ago má múra bíi rẹ. ẹ tó mú ọ lọ lé olóúnjẹ tó rà jẹ 20,000. ọ̀hún ẹ̀fọ́ mi náà same tí ọ̀nà sanwó sẹ́wọ̀n. ọ̀rọ̀ adé ẹ̀kọ́ gba change lọ. nkọjá yìí ọ̀rọ̀ adé ẹ̀kọ́ gba change lọ lé. ọ̀rẹ́ rẹ mú ọ lọ pati ó wá fún ọ ní 500,000. wọ́n náà wá ń tákà ayé tí ń ná ọ̀ ní sùn láàárọ̀ ọjọ́ kejì. tálẹ̀ yẹ kó ná 50 kó lọ fi yẹ́kù sanwó sukú ọmọ rẹ ọ̀nà wo bí wèrè sọ́wọ́ rẹ lọ ná ìwọ àdìkọ̀ mẹ́rù yìí. aláìlérò. sáwọn rẹ náà gbọ́ yìí. ṣé ẹni tẹ́ bá jọjọ́ rẹ nípìnlẹ̀ tó a ti débi olówó kọ̀ọ̀rẹ́ rẹ lọ́gàá rẹ. pé lọ́gàá wọ́n là á pọ̀ mọ́ lórí mọ́. èmi nìjí ó tiẹ̀ fi ọ́ lẹ́nu díẹ̀. ọwọ́ lọ́gbà ní kò ọgbọ̀n orí owó ní kò wọ́n gbàgbé ẹsẹ̀ wọn. ó lọ mọ́kà ọ̀pọ̀ bó ṣe chairman ni máa dá pé chairman honorable director ẹnu olùsí a máa gbọ̀rọ̀. bẹ́ẹ̀ni. fẹ́ẹ́ náà àwọn ọkọ̀ máa máa. ومن يشكر المخلوق يشكر لربه. jama ẹ̀dá tó wà ní dúpẹ́ fún ọ olóore tó jẹ́ ẹ̀dá. يشكر لربه. Ọlọ́run ló dúpẹ́ fún. Ọlọ́run ló dúpẹ́ fún. ومن sọ dáadáa nípa ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ni. ìyẹn fún yín jẹ́ fún yín mọ̀. ṣé ẹ fẹ́ gba kádàrá rẹ ni. kò lè ṣe jù bá ń lọ tó lè ṣe náà ní ṣe o o kọ́ lọ lọ́ọ̀ tó dà o. ọmọ ìyá kìfòrè ẹlẹ. o tó jẹ́ sọ yìí wàláhì ẹlòmíì tó bá gun láyè rẹ kò ní dúpẹ́. kò ní dúpẹ́ o kò tó náà ni ó máa sọ. kò tó ní màá bá ká. ìwọ ọ̀rẹ́ wọ́n fẹ́ dà nǹkan sórí bẹ́ẹ̀dì ọ̀rẹ́ rẹ ìwọ ní òfin náà. ìwọ náà yẹn náà. ọ̀ pàdé tí ẹ̀rẹ̀ lórí ayé. bẹ́ẹ̀ni. alábọ́dé. bẹ́ẹ̀ni. ọ̀dà àkàtì ní sí ọ̀rẹ́ rẹ bitọ́ ló tẹ́ ká fún ọ lọ́wọ́ láì ṣiṣẹ́ tó ti gbani tó kówó lọ́wọ́ ẹ̀ ló gba nǹkan sí 250 wọ́n fún ọ ọwọ́ àdà nǹkan sí tó padà nọ́mbà tó bá bàjẹ́ tán lọ́gbọ́ wọn bẹ báyìí rẹ̀ bá ní bàjẹ́
dájọ́ jẹ́ mi. Ọlọ́run owó ra mọ́tò wọ́n sì fọkọ̀ gbé ọkà ìwọ náà gba AC ọ̀rẹ́ tó wá gbé ọdẹ nu ọ̀nà òun pa ọ́tọ̀ fi wọlé lálẹ́ yóò tún nìkan ṣe lápò tó fún yàrá ọ̀tí ẹ̀ ronú ọ̀rẹ́ rẹ̀ tẹ̀ jọ́ ronú. Ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ̀ ń gbọ́? Ó wọlé sí aláàánú. Bẹ́ẹ̀ni. Ẹ dá mi lóhùn. Wá sínú. Ó wọlé sí aláà. Bẹ́ẹ̀ni. Kí ló dé wá dákẹ́ fẹ́ mọ́? Àbí? Ìwà àtọ̀rẹ́ rẹ̀ travel. Ẹ travel. Ó wá gba hòtẹ́ẹ̀lì. Ó gba hòtẹ́ẹ̀lì. 500 per night. Àwọn fún wọn náà nìkan. Ara wo lọ́ọ́ fi sùn? Àbí? Ó wá bọ́ bẹ èsì inú ilé yóò tutù. Ọdún ilé. Ọba ìyá kí fún ilé. Ọ̀rọ̀ ìrò pé. Bàkálù kọ̀fà àwàkà fòrò. Ó wá ní èsì yàrá kan òtútù. Pé tutù dáadáa. Ìjọba kò ní hòtẹ́ẹ̀lì wọ́n tó sójà nẹ́mọ̀. Àbí? Bóni ilé rẹ̀ ṣe rí bí ó fún búrẹ́dì. Àbí? Ọ̀wá ń kọ́ọ̀lù oúnjẹ àṣàpọ̀ ní sanwó rẹ̀. Ẹ̀lọ́ ó ti tẹ bọ́tìnì wèrè. Room 288. Fún mi ní pando. Àti ọbẹ̀ ọgbọ̀nà. Òun kí ó sanwó ni. Ọmọ gbọ́n. Wọ́n sì ọmọ ayé. Ọmọ nílẹ̀ akáyì. Ìwọ lọ sùn yàrá 300 per night. Tani pé ń lọ sùn ọkọ̀. Bákowó. Mo ti lọ school fees ọmọ mi. Ayé ọ̀nẹ́ tó ń jẹ. Kò jẹ́ ẹ̀kọ́ tí ìdápélé yẹn. Mo lọ́jọ́ rẹ̀ ó bísí. Mo náà lọ bẹ́ẹ̀ kàkó tó dé lọ́rù bí ẹja. Ẹ̀tọ́ ń dáná bọ̀ lọ́rùn owó tó fún ọtí náà nàkú nínú rẹ̀ ti fẹ̀. Èèyàn lẹ́sẹ̀ wá ń bí ẹ lọ ṣe jẹ́jẹ́. Ẹ̀wọ́n náà bẹ́ẹ̀ ṣe dèèyàn. Bẹ́ẹ̀ ṣe takùtì yẹn lọ́rùn ti tó gẹ́. Yóò máa kí lójú àgbẹ̀ wọ́n láyé wa. Wọ́n lówó wa tá à ń ná. Ẹ̀ tí ẹ̀ ronú bí nǹkan bá fẹ́ ṣe bákan. Káwọn méjì òkè. Ibi mo lọ ẹ̀ mà lágbà. Bẹ́ẹ̀ni. Kí ló dé kò sẹ́rìn mọ́ ni. Òdodo ọ̀rọ̀ ni. Káwọn tó àwọn kájà dín kì í ṣàdúrà. Wàjí dà. Ẹ tí wọ́n bí ègbèrèjú bẹ́ẹ̀ ṣe dèèyàn. Bẹ́ẹ̀ ṣe dèèyàn. Gbowó náà ọ̀rẹ́ rẹ fi ṣe tó ní ọ́fíìsì. Bẹ́ẹ̀ni. Wàjú ni ìjà dín. Ọ̀rẹ́ rẹ̀ pa àrẹ 1 billion. Ó ní yes ẹja náà odò wù mí jẹ láti jọ yìí. Bẹ́ẹ̀ni. Ìpínlẹ̀ náà fẹ́ rà. Bẹ́ẹ̀ni. Point and kill. Wọ́n á náwó sí. Ẹ bá pa ìjọ sáré lọ. Ó ní owó olówó tó fún ọ. Àbí? Ẹ ti wáyé pa lọ́dún kan tí ò bá rówó àkáǹtì lọ́dún kejì. Kò wáyé wá sórí ire ni. Bẹ́ẹ̀ni. Wàjí dà. Wàjú níjà dín. Ọ̀rẹ́ rẹ̀ dá lé sẹ́lẹ̀. Ọ̀wá ń mú ọ lówó lójoojúmọ́. Ọ̀ lè pé wá. Èmi náà máa tó fáìlì níbí. Bẹ́ẹ̀ni. Máa bò mí kó jẹ́ máa gbowó ní àwọn olè mi rìn ní oṣù Lọ́ndà. Mo sì ṣe Lọ́ndà ọ̀rẹ́ mi. Ọ̀ lè ṣiṣẹ́ àmọ́ ni máa náwó ọ̀fẹ́. Kò mọ̀ dá mi ló mọ̀. Ń dáhùn. Ọdún wọn jáde fún wọn náà. Bọ́ọ̀sì lè ṣe pa máa ka yẹ̀pẹ̀ ní sáìtì. Àbí? Wọ́n ti já 40 ẹ̀ló wọ́n ti já 40 o. Àmọ́ àti lo 20. Wọ́n sì máa gbowó lójúmọ́. Bí ọ̀nà supervise pírójẹ́tì. Àfikọ́ máa bá wa láti lé. Bí ọmọ halẹ̀ máa wò ṣiṣẹ́. Ẹ kọ́ bí dáadáa. Ṣé lè rẹ ni? Ṣé lè rẹ ni? Wàjí dà. Wàjú níjà dín. Lọ súnmọ́ wẹ́dà ló fọ́ ní etí. Wẹ́dà ni màá fún ẹ nírin. Wasa'id afid wazid Jadid. jadid. Ẹ wò mí. Renew ayé rẹ. Renew rẹ. Èyí tá ń lò bọ̀ tó ń gbó bíi kakíw. Lọ́wọ́ àtọ́ fi gbé ayé tuntun. Ìwọ náà ń dàgbà dùn. Dandan kọ́ ni kọ́kọ́ rú èyí. Rárá o. Live life ẹ. Wọ́n kìíní kan tí ó máa dùn ọ́ nínú. Bẹ́ẹ̀ni. Tọ́jú láàárọ̀ tínú tiẹ̀ náà dùn. Tínú tiẹ̀ náà dùn. Torí ọ̀rẹ́ tó ń bá ká. Àṣùbà kò bọ́ lérí. Wọ́n ti sùn lálẹ́ kó tó wọlé. Ọmọ rẹ̀ mọ́ ọlọ́mọ. Wọ́n wá sọ̀rọ̀ àrẹ ní báàgì tá ń dì ká. Jìdá Judi. Bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ nípa kó. Bẹ́sẹ̀ ń kọ́ọ̀lù fún bisikíìtì. Ní o máa pè é ní kékeré. Ìwà ọmọ ìjẹ lọ sáà. Ọ̀rẹ́ máa ti sì yí di mẹ́rù náà. Dọ̀tí gbogbo inú mọ́tò. Dàbí inú yóò tún ra jẹ. Àwọn bèrè oríjìnà. Wọ́n sọ ìfẹ́ ìjẹ́fẹ́ dé yẹn. Ẹ má jayé bí ọ̀rẹ́ yín. Ọ̀rẹ́ yín náà jayé gbà tí ń bọ̀ tẹ́lẹ̀ ló fi dé yẹn. Ẹ̀rọ yín ti fẹ̀ jù. Jìdá Judi Jadid. Wàjúd. Ẹ̀yin náà máa tọrẹ. Ẹ máa tọrẹ. Mo fẹ́ ṣàdúrà nìyẹn. Bẹ́ẹ̀ni. Bó lọ wí. Wọ́n sá ayé. Allah. Ibi tá a fẹ́ sí. Ibi tí bàbá náwó sí. Ìwọ lọ kọ́ fún wa. Ìwọ lọ kọ́ fún wa. Àbí tá a kọ́ fún wa. Allah.
ọlọ́mọdé ó dilẹ̀. Àmín. ọ̀rọ̀ náà tó wájú sàmì. Àmín. sàmì ó sì dùn mí. Àmín. bó o lọ wí. wàjídà wà fún kakúlùdì yá rahim birahmatiya. KNL Buka. KNL Buka. KNL Spa.